2 million bàbá ẹ ṣé kìí ṣolè. nǹkan tó ń tọ́ láti sọ fún ẹ ni pé èèyàn tó wò ṣọ̀ṣọ̀ tó gbé 2 million bàbá tó bí ṣe mọ̀ pé àti gbé 10 million ẹlẹ́lẹ́nu lè ní lára. ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ ti yé mi sá lóòótọ́ ni mo ṣe ń tẹ́ sọ yẹn àmọ́ ó ní reason tí mo fi ṣe ọwọ́ tí bàbá mi fi mú wa ń gbà yẹn ni bàbá mi ò fowó mọ̀ wá so tó mú mi ṣe nǹkan tí mo ní kí n ṣe mo dẹ̀ gbìyànjú ni àmọ́ Ọlọ́run ò gbà fún mi. owó náà tó bá gbé kí ló fi ṣe because èrè tí mo rí ẹ yìí mi ò rí ẹni rẹ tó ní 2,000 naira lọ́wọ́. jẹ́ rí nígbà tí mo gbé owó yẹn èmi àti àwọn ọ̀rẹ́ mi lájọ gbìmọ̀ pọ̀ pé kí n gbówó yìí o ká lè fi travel out bá a ṣe gbówó yẹn ní tasako lẹ́kọ̀ọ́ in fact ibi ìlú iná là ń bọ̀ bá a dẹ̀ ṣe kọjá toll gate báyìí bẹ́ẹ̀ làwọn ò lè dá wa lọ́nà tí wọ́n gba owó yẹn bàtàn dẹ̀ dá wa lọ́nà aláàánú kan bá sáré pé ọlọ́pàá báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn tó gbá yá àwọn olè gbàtàn dẹ̀ gbá yá wọn wọ́n mú olè àròwó olè owó dà wọ́n nígbà táwọn ti wọgbó làwọn ti ju owó lẹ̀ títí bá a ṣe rówó dọ̀là nìyẹn. toll gate àdúgbò wọn toll gate. tí a bá ti kọjá toll gate díẹ̀ níbi ìyànà àpá yẹn in fact weekend ní ọjọ́ yẹn bọ́ sí one Saturday like that so ọ̀nà free yẹn ló jẹ́ káwọn olè yẹn tiẹ̀ tún ráyè ṣe wo tó ṣe. ìgbà wo gan ni nǹkan yẹn ṣẹlẹ̀. ọdún 6 ní gẹ́gẹ́ báyìí sí. ìyànà àpá. ok alright máa lọ máa rán ẹ̀gbọ́n ẹ̀ sí ẹ̀sìn. be good. Yes, sir. Okay. O ní wàhálà o. Okay, sir. O ní ṣòro. Ayọ̀. Ìyànà àpá. Yeah, one Saturday. Ìrìn mú lọ́wọ́ lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ni yóò jó ọmọ rọ̀ ní ọba jẹ́jà rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò jẹ́. Kí ló ṣe ẹ́? Bá mi sọ̀rọ̀ náà, kí ló dé? Sórí òwe àwọn Yorùbá tó ń bá pa máa ń respect ẹ̀ gan. Torí pé tí ò bá ṣe láàárọ̀ ó máa ń ṣe lálẹ́. Ṣé o mọ̀ pé Yorùbá máa ń sọ wípé ẹni tó kú àti ẹni tó sọnù tó bá pẹ́ wọn a máa ríra wọn he. Bíi báwo? Ó ṣe. Ǹjẹ́ o rántí ọjọ́ tí mo máàkì birthday fún ẹ? Yes. Ṣé o mọ̀ pé ní alẹ́ nígbà tí mi àti ẹ jọ wà tá à ń tàkú àwọn ọ̀rọ̀ kan sọ mo sọ fún ẹ bí èmi àti Ayọ̀ bá ṣe jọ bẹ̀rẹ̀ business tá à ń ṣe I mean the source of the money bá a ṣe source owó yẹn bá a ṣe rí owó yẹn. Nípa 2 million kò ṣe 2 million. Ayé àdá yes onílàákàyè ṣé o rí ẹni tó ní 2 million yẹn mo fi ojú mi méjèèjì báyìí mo fi rí kòrókòró léni. Yes. Bí báwo ni? Àdá fún ẹ ṣe bó mo bá déjọ tó ń bá wa ṣiṣẹ́ òun ló mú wá sí ọ́fíìsì tó ní àbúrò òun rèé o Lékè lórúkọ ẹ̀ ẹjọ́ ẹ bá mi wáṣẹ́ fún òun ló gbé 2 million bàbá àwọn tó ń fi di ẹni tí ò gbé nínú ilé wọn mọ́ mo wá ní ẹni tó gbé 2 million bàbá wọn tẹ ní ká bá wáṣẹ́ yìí tójú ẹ bá mọlé tán tọwọ́ ẹ wà ń bẹ ṣé léyìí ò ní gbé gbogbo iṣẹ́ bọ́mọ tá à ń sọ ẹ ṣe ti ẹnu bọ̀rọ̀ nìyẹn ìyẹn Lékè ló sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi níṣẹ́ ṣe mi ò ní ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ gbogbo ìtẹ́ ń sọ yẹn ìgbà ẹ̀mọ́ ni ìgbà tí mi ò mọ nǹkan tí mò ń ṣe ni in fact ló tẹnu bọ̀rọ̀ bó ṣe gbowó bàbá ẹ̀ bó ṣe gbọ̀nà Ìbàdàn lọ bó lè ṣe gbà á báwọn ọlọ́pàá tún ṣe lé olè bówó ṣàṣe rìn tó sọnù kúrò lọ́wọ́ ẹ̀ tí Ayọ̀ fi rí he ṣọwárí bówó yẹn ṣe sọnù àti bí Ayọ̀ ṣe rí owó ìhe ó jọra wọn
ó wá jẹ́ káyà mi já pé láìsí àní-àní 2 million tí ọmọkùnrin gbé òun la fi bẹ̀rẹ̀ okòwò wa. ṣé wàá wá nísìn láti wá gbowó padà ni. gba 2 million padà ṣé òun wá mọ̀ pàwọ́ la fi 2 million bẹ̀rẹ̀ bísínẹ́sì ni kó mọ́ àwa náà ò dẹ̀ rẹ́dí àti sọ fún. kí lẹ́yìn wá fẹ́ ṣe nísìn. ṣorí nǹkan tí àwa wá ń rò ni wípé 2 million yìí táwa fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tá a bá rò dáadáa tá a wò fínífíní a rí wípé turnover ìlọ́po ni. a wá ń rò ní ìsìn pé ká dọ́gbọ́n kan kò yẹ ká kó 2 million naira ká kó fọ́mọ yìí lọ kó fún bàbá ẹ̀ ní kí bàbá ṣàdúrà fún ẹ torí ẹni táwa bá fẹ́ gbà síṣẹ́ àfẹ́ kí ègún tó ti ń gbé bọ̀ nílé wọn kó wá fi balẹ̀ iṣẹ́ wa jẹ́ ìlọ́po ni. a wá ń rò ní ìsìn pé ká dọ́gbọ́n kan kò yẹ ká kó 2 million naira ká kó fọ́mọ yìí lọ kó fún bàbá ẹ̀ ní kí bàbá ṣàdúrà fún ẹ torí ẹni táwa bá fẹ́ gbà síṣẹ́ àfẹ́ kí ègún tó ti ń gbé bọ̀ nílé wọn kó wá fi balẹ̀ iṣẹ́ wa jẹ́ ọgbọ́n tá a fẹ́ dá nìyẹn. my dear ẹni tó mú àmọ̀ràn yìí wá ó rírò gidi gan ni o ó fi wọ́n pé ẹ̀ ń ṣe aláìmoore. bẹ́ẹ̀ni. pàápàá ó fi wọ́n pé ẹ fẹ́ jogún ológun mọ̀ tí yín torí tó bá jọ̀wọ́ ẹlòmíì ni wọ́n ṣe máa parọ́kùnrin yẹn lọ́wọ́ máa wá kiri ẹni yẹn rírò pé fẹ́ ṣe yẹn gan òun ló dáa. òun ló dáa jù. bẹ́ẹ̀ni. kò tí ẹ̀ pẹ́ tán kọ́ 3-story building yẹn. I see. Èló lẹ wá fẹ́ fún ìyẹn báyìí. ṣe rí oní 3-story building yẹn sà tó bá lè fún wa ní 1 million naira a máa ń sà. 1 million. olè oníjìbìtì àrò owó ẹ ti jẹ gbèsè. tí o fẹ́ máa lé wọn lọ ní àbí báwo. owó làbí ọpẹ́lọpẹ́ rẹ. ọpẹ́lọpẹ́ Ọlọ́run. ńmọ̀tálé ẹbí rí ńmọ̀tálé ara rí o ẹ ti jẹ gbèsè ó ní yín burú mọ́tẹ́ wọ̀nyí o ẹ ní sọrí rẹ. àrò ó jẹ̀bi ẹjọ́ kìí ṣẹjọ́ ara ẹni ká má mọ̀ dá jẹ́ ká dá taṣarán fàṣarán bó ṣe ń wáyé rèé o n tó máa ń fà rèé o kí ni àǹfààní wípé kéèyàn lówó lọ́wọ́ kó má fi tọ́ ọmọ kò sáǹfààní bẹ́ẹ̀ wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní ìsinmi o ní owó ẹ lọ́wọ́ tó ń fi tọ́ ọmọ mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ara máa ń bá ẹ sọ ọ̀rẹ́ ẹ tímọ́tímọ́ Àyìndé òun náà máa ń bá ẹ sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ronú pé wàdà o. owó labí ọ̀rọ̀ mi ò yí ọ ṣé wàá bọ̀ ọmọ pé irun mú lówó ni bí o ṣe é bàtú. irun mú lówó kò ṣe bàtú wo ló ń sọ ìwọ nìkan ló kọ́kọ́ máa lówó ni àbáwọn olówó tiwa àbáwọn yòókù ò ní ṣé àfitọ́mọ ni ó jẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ báyìí oríṣiríṣi ni ruwa ìtì rírì bẹ́ẹ̀ ni a ti rí ọmọ tó jẹ́ pé wọn ò fi owó tọ́ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ó dé ọ̀dọ̀ bàbá ẹ̀ àdá ló yọ sí èyí tí ò bá yọ àdá á yọ bọn èyí tí ò bá lo méjèèjì á mú bàbá yẹn á yí lọ́rùn pa. mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tí ò fi irú èrò burúkú sáwọn èyí lọ́kàn ọtí ẹ̀ dá báyìí o ọ̀rọ̀ tó sọ yìí ọwọ́ á mú èmi gan ní àròjinlẹ̀ báyìí. pé kí ni. gbogbo dúkìá mi pátá èmi ni wọ́n tà. o ní láti ta dúkìá ẹ. n tó máa ṣe ni pé yí ìwà ẹ padà kó o bẹ̀rẹ̀ sí fowó tó àwọn ọmọ yẹn simple. àwọn èyí wọ́n ti yọwọ́ wọ́n ta gbogbo ẹ̀ ní pátá wọ́n wàá kó owó ẹ̀ wọ́n kó pamọ́ sí báńkì. wọ́n máa ṣe báńkì. wọ́n máa wojú ẹ̀ ni. ẹni mo ti gbọ́. wọ́n máa wojú ẹ̀ ni. ìwọ ló ní nǹkan ẹ̀ ẹlẹ́nu rúrùn ló lámùyẹ́ ẹ̀ ìwọ ló ní nǹkan ẹ̀ ìwọ ló láṣẹ lórí ẹ̀ ìwọ ló lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ kó bá ṣe fẹ́ ṣe náà ni kò ṣe. kọ́mọ mi ó nù ọ̀sán ju kówó mi ọ̀sán nù lọ. bẹ́ẹ̀ mo sọ. ó dáa mo ti gbọ́ wá gba ẹrù ẹ̀. irọ́ iṣẹ́ ti di ṣíṣe
báńkò lọ́wọ́ ṣebí wọn kò yókù wá ni. mo fẹ́ ta lóòótọ́. àti ilé tí ń bẹ nílùú yìí àti èyí tí ń bẹ nílùú bòmí gbogbo ẹni wọn kò wú ẹ fún ọ nígbà ń bá tà tán ntọ́mọ kan ọba torí ẹgbẹ̀mí mi sí wọn mọ̀ wò. tó yẹ kó bóyá fẹ́ ṣe é nìyẹn iṣẹ́ tèmi ní owó mi ni kátàkárà lórí ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ lẹ̀ iṣẹ́ tèmi ni màá bẹ̀ ta. o ti wo jèrè mo ti yọ wọn kò nu ọmọ mi bí mo ṣe ń wò. nítorí kí ni mo ti lára wọn. nítorí kí ni nítorí owó. olówó tó ń ṣẹ́rù. orúkẹrẹ ẹ̀ta ní wèrè wọnú lájọ ní wèrè wọ́n ní ẹ̀fọ́ bí a ti wọ́n ní ìta ló lọ sí àwọn oníwò fowó wò àbí wèrè wo ní ìkànlẹ̀kùn báhùn. èmi lọ ń pè ń wèrè. bẹ́ẹ̀ náà ti kànlẹ̀kùn mú ọ̀dà. bọ́ọ̀ ni mo ṣe kàn tí ọ̀dà bọ́ bá ṣe wù mí mà kànlẹ̀kùn mi. bọ́ọ̀ ni wọ́n ṣe mọ̀ pé ilẹ̀ ń kàn bẹ́ẹ̀ ikọ́ ńgbọ̀n dojú oríṣiríṣi ilẹ̀kùn lẹ́ máa ń kàn. tá ń lọ́kọ̀. Bádéjọ ló gbé ọkọ̀ wá àwọn àtàbúrò rẹ̀. Bádéjọ. bẹ́ẹ̀ ni wọn àtàbúrò rẹ̀ wọ́n gbọ́kọ̀ wá. Lékè. Àti Lékè. mo jẹ́ gbèsè. kí ló dé. ṣé o mọ̀ pé Bádéjọ ló gbówó mi lọ́jọ́ òní ni. owó wọgbónú owó sì tún padà wálé àìmọye owó tó wọgbó tí ò wálé mọ́ ká dúpẹ́ ni. ẹni ẹ̀wọ̀n nǹkan wọ́n fọwọ́ sí i. ẹ náà rí ọbẹ̀ ni irú ọbẹ̀ tábìlì náà fi ń jẹ kànú àwọn tí mìíràn rẹ̀ jẹ káwà ara ọkọ̀ lọkọ̀ yìí wà ẹ náà jẹ dòdò rẹ̀ ọbẹ̀ ni. ẹ wá wo àwọn ọmọ yìí nígbà wọn dé wọn ń fẹ́ lẹ́lẹ́ báyìí làwọn wọn mọ lo ni wọn kanlẹ̀ kó. gbẹ́nu rẹ̀ sọ̀nsá wọ́n ọ̀ tẹ̀ dá báyìí owó mi lọ padà wáyìí wọn ò ní gbọ́kọ̀ yìí lọ o ọ wà á lọ rẹ̀ bá ń pe fọkanáísà wá báyìí ọgbẹ́ni tí mo sọ fún ọ wọ́n bá mi jo táyà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì wójó tó bá ga ẹ bá ń gbé sórí ẹ̀ báyìí tí ó lé téńté báyìí ẹ sì jó gbogbo táyà rẹ̀. èmi la fẹ́ sọpọ́ jẹ́sẹ̀ wọn. àfi tí n bá gbowó mi lọ́wọ́ wọn ni wọ́n tó jáde nínú ilé. ṣé ẹ mọ̀ pé ẹlòmíín wà fọlọ́run sọ lọ́lọ́run ṣe ẹlòmíín sì wà ọlọ́run ṣe ni wàá jayé àwọn tó jẹ́ fọlọ́run sọ ọ̀tọ̀ àwọn wàá jayé ọ̀tọ̀ àwọn ọmọ yìí ni wàá jayé torí tẹ́ ẹ bá rí bàtà wọn àti aṣọ wọn. wọ́n ti tọ́ kò yí ọ ni ṣé o mọ̀ pé irun mú lowó kò ṣeé fàtú ni. bàbá wò ṣe é rí irun mú lowó yìí tá a bá ń ronú pé ká mọ̀ fàtú bẹ̀ ní irun mọ́dọ̀gùn mọ́ kéèyàn máa tú ẹ̀rọ àmì ìbí irun bá tún fún wọn tún díẹ̀ wọ́n tó ń bá bá déhùn bí wọn ò gbowó mi wọn ò ní lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ́dẹ̀ ṣe ń tí mo wí ìwọ̀ wọn wọ́n rìn lọ ní èmi ni mo sọ bẹ́ẹ̀. wọ́n fi jọ inú bí wọ́n bá kiri o. àṣé bàbá ò ní làákàyè lépin ni ọkàn sẹnu gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ lásán kéèyàn má ní làákàyè èmi ò ṣe màṣẹ jẹ́ kí wọ́n lọ irú ọkọ̀ bàmú téèyàn rà tọ́jẹ́ pé àbúrò mi tọ́ra arú rẹ̀ tí ń fi irú rẹ̀ jẹ́ ká ipa lé lè mọ́ sùn mọ́jú ọ̀wọ́n arígbẹ́mi ọ̀yọ́ táyà lẹ́sẹ̀ rẹ̀ kí n pe fọ́gá kí n já sórí gegele èmi kọ́ mi èsè bàṣẹ jẹ́ o ẹ̀yin lálára mọ́ wọ̀sọ àwọn ọmọ wọ̀sọ owó wọgbó owó wálé ẹ̀tọ́ à ń si èrè ara ní ẹ̀ǹbẹ́ òkè ẹ̀ ń jálulẹ̀ mo ti jálulẹ̀. ọkọ mi ọmọ aládìkú àdìkú ara làwẹ̀ ọmọ orí làwẹ̀ làwẹ̀ ẹṣẹ kọ̀ọ̀kan làwẹ̀ làwẹ̀ jẹun ọmọ òkúta mẹ́ta ń ta àdìkú ìkan kọ́ mi lẹ́sẹ̀ lánàá ìkan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkan nígbà tí mo bàbá ọkọ mi ẹ wá lè sọ fún àbúrò yìí kó máa wò. ẹ má bínú iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò àmọ́ ẹ bá wa dúpẹ́ pé àti ẹ̀tún padà ríra wáyé ibi tí mò ń gbé ni mo fàbúrò mi sí ló ń gbé ibi tí mo ti ń ṣiṣẹ́ lòun náà ti ń ṣiṣẹ́ nísìn níwọ̀nba àgbà tèmi ti mọ bí mo ṣe ń rí màámi ó di dandan kóun náà máa rí yín á dẹ̀ máa yọjú sí i. ìyáálé mi ìyẹn pé ìyá yín pẹ̀lú bọ̀dà Bádéjọ ẹ̀ ń ríra yín lẹ́ẹ̀dẹ̀ sọ fún mi látijọ́ yìí. oníkálukú pẹ̀lú tiẹ̀. ó dà Bádéjọ ń dà ọ̀dà àbáwọn ó sì lọ́rùn láyà tó wọnú lé wa ọtí dáná owó mi dà ṣáṣà tí mo rán sí ọ sí ọmú ọ ni. ẹ̀gbọ́n bàbá yìí kí lẹ sọ̀rọ̀ ayé dànù
owó òun ló tẹ̀lé tó gùn ẹ̀ tó sọ́rọ̀ ẹ̀ di òyígíyigì sínú ilé. Owó alógbó náà tán, ó ra lẹ̀ tó ò lè ra sọ́mọ̀. Ìyálé mi, ẹ jẹ́ ká máa pẹ̀tù sí wọn nù, ẹ má yẹ ká gbégbóná fún wọn. Pẹ̀tù sí inú. Oògùn wo lo ní tó gùn ẹ̀ náà? Mo ní oògùn wo lo ní tó gùn ẹ̀? Màmí, ẹ ní sùúrù. Òun ló ṣé ó jàre ọkọ mi. Lékè ń bò ń wọ́n tún lọ látijọ́ yìí ń ò lé ó ń lé ń tiẹ̀ ń ọ̀bọ ọjà. ọ̀rọ̀ owó tẹ̀ ń wá yìí òun ló gbé mi kú òun náà dẹ̀ ló tún gbé mi wá ń sìn 2 million tí ẹ̀ ń wá èmi ni mo jí ẹ̀gbọ́n mi kọ́ ló gbé. ìyàn gbọ́ tún wí dákun ó jèrè. èmi ni mo jí 2 million yín. ìwọ ló lè ìwọ ló jí mi lọ́wọ́ àmọ́ dáná ọ̀nìlọ wàhálà ti dé ọ̀nìlọ inú kí n sẹ́pẹ̀ fún ọkọ̀ kọ́ jáwèrè ọ̀nìlọ. ẹ wo bàbá ẹ ṣe sùúrù ẹ má yẹ ẹnikẹ́ni ń wèrè ẹ wo ṣẹ́rí ọ̀rọ̀ owó náà ló gbé àwa méjèèjì débi owó yín tó gbé lọ lóòótọ́ òun ló jí owó kì í ṣe mí àmọ́ ó dẹ̀ ti jẹ́wọ́ pé òun lòún jí àmọ́ kó bá a lè padà di ọmọ dáadáa lójú yín 2 million tó gbé lọ níjọ́sí ó ti gbé wá padà. ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ọ̀ndà. ó wà nínú mọ́tò. lọ ọpọlọ gbé owó náà. ìlú ọlọ́run jẹ́ lọ ọ̀lẹ́ dá lọ ọ̀lẹ́ dá lọ ọ̀lẹ́ àjọ lọ ni. Dádì, ẹ jẹ́ kó lọ bá ìgbẹ́ mọ́dàrá yín láàmú lọ ta. wọ́wọ́wọ́ má jáde ọ̀dọ̀ má jáde ọmọ lọ dá sí o ọ̀rọ̀ owó lọ ń dá sí báyìí ìwọ tó àmọ́ sí owó ṣe ìwọ tó àmọ́ là tówó kọ ọmọ fẹ́ mú lówó ni kò ṣe é fà. ara ilé kò gbádùn ìyàwó wa kò gbádùn. Ó wá lọ́jọ́ o. Títí next week. Bó ṣe máa ń sọ nìyẹn. Bí a tó bá ti lọ sìn, lẹ́yìn oṣù kan mi ò ní rí ẹ. Tí ò bá tiẹ̀ wá rí mi, Ọlọ́run ti sáyé dẹ̀rọ̀ pè mí náà. Màá pè ẹ́, ṣùgbọ́n má máa dún lórí pípé nìkan. Mo ṣe fẹ́ pa lọ́rọ̀. Madam, Kò sí wàhálà. ẹ ṣe gan ma. Ọ̀nkù, ẹ kújọ́ mẹ́ta. Kí ló dé tàwa rí nínú ṣọ́ọ̀bù alẹ́ ìjọ́ mẹ́ta yìí? Mo travel ni. Mo rò pé ẹ̀ ń bá wa jà ni. Rárá Ọlọ́run jẹ́. Òkè ó dàbọ̀. ẹ ṣe gan. Pẹ̀lú o, ọ̀rẹ́ mi wà. Tani arákùnrin tó ń lọ yìí? Ara àwọn kọ́sítọ́mà wa ni. Ó mọ̀ ọ́n ti tẹ́lẹ̀. Lọ́wọ́ mi mọ́. A tún máa ríra. Jẹ́ ká ríra o. Ajá máa wá ríra o. Hello. Níbo ni ibi tẹ̀? Ọlọ́run ṣògo bẹ́ẹ̀ mú lọ. Ṣé ẹ máa láti jẹ́ fífún yín ráì? No problem. Ẹ wá wọlé. Okay. Ẹ wọlé. Ẹ dúró. Ẹ̀yin kọ́ ni mo rí níbi supermarket yẹn sìn. Yes, èmi ni. Mo ń sọ náà pé ojú yìí ó beautiful rẹ̀ ò pé méjì ládùúgbò yìí. Ẹ ṣe gan. Anyway, ṣé ẹ bínú ṣá? Rárá. Bùnmi lórúkọ tèmi. Lékè lórúkọ tèmi jẹ́. Okay. Anyway, ẹ kàn máa lọ ṣá. All right.
ọ̀gá. lékeleke ẹlẹ́sà. àyẹn gbọ́dọ̀ máa ń dé báyìí ọwọ́ ẹ̀ ti ràn gan-an. rárá sá aláàánú mi kan ló mú mi wá bí lónìí kí n wá ṣe fàájì ń bí báyìí sá first time tí máa dé bìrì sá. ó wà pa o aláàánú ẹgbẹ́ ọmọ ẹ̀yẹ yóò lè dì sí wa báwo ni ṣé àwọn náà lè jọ ìmọ̀ ẹ̀gbọ́n. we don play your sir ẹ wá join wa in fact ẹ tiẹ̀ tún lè bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sá. ok máa rẹ̀ àwọn abáyé mẹ́rin. ayọ̀ ayọ̀. ìwọ náà lánàá ẹ lẹ sá. lékè báwo ni. bẹ́ẹ̀ni kan ṣe rí wẹ́rẹ́ nìyẹn. ìwọ náà máa ń yọ síbí. ó sọ pé ìyá lánàá kan ló gbé wọn wá síbi kó àwọn wá ẹ̀ǹjọ́ ara wọn wọ́n ní pé kó jẹ́ ká jẹ́ ẹ̀wọ̀n bí àyè báwọn. létà wo máa yẹn ní kinní yẹn ti rẹ́dì. olóṣù rẹ́dì. jẹ́ ká lọ yanjú yẹn náà. lẹ́kẹ̀ we see you later. lọ máa gbádùn ṣùgbọ́n lọ máa yà láàánú ẹ. lékè ọ̀rẹ́ sà. Bùnmi ṣé òbínú. ètò pẹ́ náà. Ábìnrin jọ ó ga o àṣebí ni ẹ̀yin olówó ti máa ń ṣe fàájì. kí ló mean. bí n ṣe jáde ń sìn mo kàn pàdé àwọn ọ̀gá mi méjèèjì Mr. Ayọ̀adé àti Mr. Ṣùpọ̀. wọ́n ṣe rí mi náà ní ọmọ ẹsẹ̀ ń gun àṣewọ̀ náà máa ń débí mo ní rọ́ o. pé aláàánú mi kan ló gbé mi wá síbí báyìí kọ́ má rò bí yàn ń kó owó jẹ. ọmọ wo ló sọ pé pàdé yẹn lọ. Mr. Ayọ̀adé àti Mr. Ṣùpọ̀ àwọn ọ̀gá mi. ó le jù. lékè òfin pé bíbá ẹ rí bákan bákan. báwo ló ṣe rí. jẹ́ ká lọ sókè náà ká lọ sínú yàrá lókè. àwọn ọ̀gá mi tó aláwọn ń bọ̀ nǹkan wọn náà máa kí ẹ ń sìn. fi tọ́ wọn ọ̀gá ẹ̀ sílẹ̀ àwọn ọ̀gá ẹ̀ wọn ṣe fàájì ayé wọn wọn náà dé bá ṣe tiẹ̀ bá dé ọ́fíìsì máa pàdé ra yín mẹ́. fìyẹn lè náà. Bùnmi ṣé o mọ̀ pé ọ̀rọ̀ Mr. Ṣùpọ̀ tó ń sọ lọ fún mi ò parí ẹ̀ ṣá mo dẹ̀ máa ń jealous gan-an. lékè sórí ọ̀rọ̀ Mr. Ṣùpọ̀ tó ń sọ yìí ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi gidi gan ni wọ́n pàápàá inú ilé wọn ni mò ń gbé mi kàn fẹ́ kó mọ̀ pé mo wá sí hòtẹ́ẹ̀lì mo ṣe ní pé ká máa bọ̀ ń bíbà. Bùnmi sórí pé àwọn Yorùbá tó sọ pé omi lè yàn kò síbi tí a lè ṣàn dé sórí pé wọ́n parọ́ ṣé Mr. Ṣùpọ̀ tí wọ́n sọ yìí òun àti Mr. Ayọ̀adé ṣùpọ̀ jọ ní iléeṣẹ́ kan náà ni. mo náà. inú iléeṣẹ́ yẹn lèmi ti wá ń ṣiṣẹ́ ṣé aṣànkọ́ra wa ń sin àbá aṣànkọ́ra wa. ọ̀gá. lẹ́gẹ̀ o ò ní láti ṣe máa introduce ara ẹ̀ sí mi mọ́ mo mọ̀ ẹ́ ju bó ṣe lérò lọ. bíi ti báwo. ṣé o rántí ọ̀rọ̀ 2 million naira. ọ̀rọ̀ 2 million naira wo. tó gbé lọ́dọ̀ dádì ẹ̀. tí mo gbé ní gbé lọ́dọ̀ dádì mi. sórí ohun tí o mọ̀ máa fi mọ̀ ibi tí 2 million naira yẹn wọlé sí ẹni gangan ló máa mọ̀. ìrìn mú lọ́wọ́ ọ̀dájú ló bí owó ìkìtìjú ló bí gbèsè olówó kò ní. yẹ́sà ni ọ̀gá lékè. accountant. ìkújọ mẹ́ta. mo wá rí. ṣé kò le. rárá ká gbà pé èèyàn ní 2 million naira lọ́wọ́ ó wá fi sí fixed deposit ní bank ẹjọ́ èló ní interest ẹ lè jẹ láàrin ọdún kan. interest ó depend lórí iye tí bank bá fún yín kásẹ̀ wá gbà pé wọ́n fún yín ní interest tó kéré jù 10% and 10% yẹn láàrin ọdún kan 200,000 yẹn. 200,000. báńkì wọ́n tún máa ń fúnyàn jù bẹ́ẹ̀ lọ. báńkì máa ń fúnyàn jù bẹ́ẹ̀ lọ dáadáa interest wọn bẹ̀rẹ̀ láti 20%. 20%. ọ̀gá lékè owó yín ti dé gan o. ó ń bọ̀ ni. thank you very much. it's a pleasure. ẹ má gbàgbé mi náà o. kọ́lọ̀ má gbàgbé wa. ẹ má gbàgbé mi o. ó dàbọ̀. $10% 2 million naira lọ́dún kan
ó jẹ́ 200,000 lọ́dún mẹ́fà ó jẹ́ 1.2 million. My God, àwọn pípù ti tara mi lówó bàjẹ́ wọ́n wá ń tàn mí jẹ tí mo bá gbà á jẹ́ pé mo kọ̀. ẹni farun ìmútu akẹyẹyẹ béèyàn ro dídùn ìpọ́n a ọ̀rá kéènù. wọ́n wà àwọn náà ní kí